Onilu Barrister tẹ́lẹ̀ Sikiru Ayinde tú aṣọ lójú eégún àwọn olórin fuji tí kì í sanwó gidi fún àwọn ọmọ báǹdì wọn. Kódà ọ̀rọ̀ yóò yọ olóògbé Alhaji Sikiru Ayinde Barrister sílẹ̀ o. Ẹ̀yin náà ẹ̀ rí inú fọ́nrán yìí nípa ohun tí ọ̀gbẹ́ni Sikiru yìí sọ. Báwo ló ṣe wá jẹ́ tó fi jẹ́ pé ọ̀pọ̀ olórin fuji àti àwọn olórin míì náà wọn kì í fẹ́ sanwó gidi fáwọn ọmọlẹ́yìn wọn. Àtìgbà tọ́rọ̀ Kúnlé Ayanlowo Onilu Wasiu tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ tó ti sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ Wasiu Ayinde náà ni ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti ń tú nípa àwọn olórin nípa bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọlẹ́yìn wọn. Ọ̀gbẹ́ni Sikiru yìí tú àwọn àṣírí tó lágbára o nípa gbogbo bí àwọn olórin fuji ò ṣe tán láti ran àwọn ọmọ báǹdì wọn lọ́wọ́ kúrò nínú òṣì àti ìṣẹ́. Bàbá yìí sọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí, àmọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn àti àwọn olórin tí wọ́n ti bá ṣiṣẹ́ tẹ́lẹ̀. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Títí lọ́nà àbáyọ mi. Ṣé gbogbo ẹ̀yin tẹ́ wà ní báńdì máa ń complain àbí complain tí yín nìkan lẹ́yìn? Of course. Gbogbo yín. Níjọ́ tí máa fi báńdì ilẹ̀. Báńdì Alhaji Barrister lẹ̀. Controversy burúkú ni. Kò síjà tó wà láàrin ẹni tó ń kọrin pẹ̀lú àwọn tó wà lẹ́yìn ẹ̀. Kì í ṣe pé wọ́n ń báyàwó ara wọn sùn. Owó náà ni. Omi ò gbọ́ rí kẹ́nikẹ́ni jáde wípé àwọn wà pẹ̀lú Alhaji Barrister pé owó dá wà lálẹ́. Ṣé kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ play fún Alhaji Barrister ẹ̀ ń bẹ̀rù àwọn fans Alhaji Barrister? Tó bá jẹ́ fuji line, astagfirullah. Ó lè má jẹ gbogbo wọn ló gbé dìde o. Eléyìí lágbára. Ọ̀gá ló máa kó gbogbo ẹ̀. Lágbára. Bọ̀ yìí yóò ṣẹlẹ̀ ní July. Ṣé kí n gbà wípé ẹ̀ tí ì débẹ̀ nígbà tẹ́ lọ play ní Abuja fún late Mrs. Mariam Babangida tí wọ́n kó the World Razor 21 fún band Shina Peters? Ó kó nǹkan tí mo fi pò ní bẹ́ẹ̀ tí mo fi ronú ara mi pé nígbà máa wà ń bí for junky years continue with this tí kò jọra wọn. A gba 15 naira for years àṣọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó jẹ́ pé tá a bá ti ṣeré tán báyìí wọ́n kàn list orúkọ wa ọ̀sùn ló kọ́ lọ́ọ́ máa fọwọ́ pẹ́ akọ̀kọ̀ orúkọ gbogbo wa lẹ̀ 15 naira ó lè ní Alhaji mo ní mo fẹ́ mọ̀ lọ́jọ́ tòní èló ni àwọn ọ̀ràn wa wọ́n jẹ yín wàláhì tàláhì ìṣúná bí ìrìn àṣẹ wa. Ẹ béèrè bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ mo béèrè ọ̀nà èlò owó tí àwọn ìran wa jẹ yín láti wà tá a ti dọ́dọ̀ yín èló láti san èló lókùtà tún máa san tá a fi wá ń ṣèṣe irin tá à ń jẹjẹ rírí. Mo ní nínú wa tá a jókòó yìí tá ń tẹ̀lé yín mo láwọn púpọ̀ ló wá jẹ́wọ́ lé kò lè àfọ́jì láti sanwó lé ẹ̀. Mo ní nínú àwọn tó jẹ́ ọmọ ìlú yín tájọ ń lọ mo ní púpọ̀ lọ́dún fún wọn padà sí ó lágbára. wàá máa gbówó kúrò àgbègbè owó tájọ pa. Tí bá tẹ̀ fi pé wọ́n fowó pè é lérè tí mo fi yẹn lẹ̀ pé wẹ́ ọ̀nà fẹ́ má lè jẹ ara ẹ̀ àwọn kan tó bẹ́ẹ̀ ṣe pé àti gbogbo ilé fi ń jáde nínú òun sáré sọ́ọ̀dún òun sáré sósè nígbà kìnìkan wọn náà lù gbòdù àṣẹjọ́ ẹ pé ìwọ ni ẹni tí wọ́n kọ́kọ́ fẹ́ rí níwájú tí mo fi yẹn lẹ̀ fún ẹ. Owó tàjọ ń pa owó ojú eégún lélẹ́yìí wọ́n tún wá máa gbé lọ ní èyí mọ bó ṣe jẹ́ ọba wa dé ọba bọ̀ inú wọn ìyàwó ilé wọn ló bá wọn káwó yẹn owó tàjọ pa àwọn ìyàwó ilé ní lọ́ọ̀kà. Mo kó pẹ́ níbí mi torí ojú yìí ti rí ju tèmi lọ. Wọ́n lẹ́yìn tó ọmọdé yóò bá tàn abárọ̀bá ọmọdé lè ní bọ̀ mo bá àrọ̀bá tó pọ̀ gan. Tí ò bá ẹ̀yìn ẹ̀gbàdá sọ pé tí ò bá sí ẹ̀ṣẹ̀ ṣé òdèdè iṣẹ́ nǹkan kan ló ṣẹlẹ̀ tí gbogbo boys pátápátá fi drop lẹ́yìn Shina Peters. Okay. Ọ̀rọ̀ kan wà tó yẹ ká kíyèsí nínú àwọn àṣírí tí ọ̀gbẹ́ni Sikiru tú nínú fọ́nrán yìí. Bàbá yìí sọ̀rọ̀ nípa bí àwọn ṣe tètè tèrò ara àwọn pa nígbà táwọn rí pé báwọn ṣe ń bá a lọ lẹ́yìn kan nínú àwọn olórin yẹn ò bọ́ sí. Bá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí iṣẹ́ tọ́mọ bá ṣe fún
ọdún 5 ọdún 10 tí kò gbé tí kò sì gbé nǹkan gidi ṣe, tí kò sì sámì pé ọ̀nà wà ń bẹ̀, ó mà tó kéèyàn tún èrò ara ẹ̀ pa. Kò fi bẹ́ẹ̀ sọ́gà kan náà lọ títí tó ń wá ìlọsíwájú ọmọọṣẹ́. Díẹ̀ báyìí ni ó wà nínú àwọn ọ̀gá tí máa ń fẹ́ kí ọmọlẹ́yìn wọn ó dàgbà, kí wọ́n tètè yanjú. Ọ̀pọ̀ ọ̀gá ló ní àfojúsùn tó túmọ̀ sí pé bí o kò bá ní àfojúsùn tiẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́, ọ̀gá rẹ yóò lù ọ́ láti dé ibi gíga tó ń fẹ́ dé, tó túmọ̀ sí ìwọ fúnra ara rẹ tó ń ṣiṣẹ́ ọdún 2 ọdún 3 tó sì ń lọ sọ́dún 5 tó ò rí nǹkan kan gidi gbé ṣe. Ó tó àkókò kí ìwọ náà tẹ̀síwájú, àbí báwo ló ṣe rí lọ́dọ̀ yín? Drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.